àdújọ ìṣípẹ́ ọlọ́dún mọ̀ọ́dún ẹ̀ lọ́dún onílàlákẹ́ bàkẹ́ onílọ́lọ́kọ̀ òbòkò onínìṣẹ̀ṣe ìfagbẹ́mi lókè o ọmọ ìyàbọ̀ ní ẹni bálájé ọmọ lọ́dọ̀rẹ́ òkègbèrò ààrẹ ọ̀jẹ̀ o ojúbọ̀nà gbogbo gbọ́ra nílé lóko ogún àdúrà ìṣẹ̀ṣẹ̀ àgbáyé 2020 àṣeyídàmọ́dún ìfagbẹ́mi lókè o Ọ̀rúnmìlà bàbá àgbọn mi lè kó àdúrà tiẹ̀ girigiri ìdíwọ́ ọgbẹ́mọ́lò ní padà lẹ́yìn rẹ̀ ilé bàbá yìí ni wọ́n ti gbọ́nà múròjé ìfagbẹ́mi lókè máa ń gbọ́ ìrẹ́ bàbá yìí ní dífàgbẹ̀rú pẹ̀lú ọmọ dífàgbàwọ̀fà lọ́jọ́ táyà ìlàgbà yìí tó fọ́nà ọ̀bọ̀ máa ń gbọ́. Gbogbo ní oko ní sákìjokíjo, a ò mọ̀nà tí ó bá wọ̀ lọ ọmọ ní Bálájé. Ìṣẹ̀ṣẹ̀ àgbẹ̀ ẹ̀rú mọ̀lẹ̀ àtúntì rẹ̀ ṣe. Ìfagbẹ́mi lókè o, igi àdùbí olóòlámọ̀ lété. Ilé ọmọ bí a lè fokú, ọlá bàbá tó mi jẹ. Ìwọ ló lò kí àwọn bàbá rẹ̀ pẹ́ kẹ́rin kése kan pẹ́ lọ́sẹ̀. Torí pápá lòun ṣe ilé ọ̀rọ̀ pápá lòun ṣe nírè kọ́ ọba mi kí ìmúlẹ̀ rẹ̀ ìfádàrà àwọn lọ́la ní Sùlájà ẹjọ́ ṣe kékeré lágbèdè méjì àyà ìlà méjì ọ̀sà ẹ̀kú àlọ́ ẹ̀kú èlò ọdún àyà gbogbo níyàkọ́ lórí o. Òkú súnlẹ̀ rẹ̀ ọ̀tá súnlẹ̀ gbẹlẹ̀gbẹ́ ìfagbẹ́mi lókè aláyé láyé omi Abíọ́ta àwọn alàsàràsà orí alẹ́ odò àwọn àgbààgbà ó gbẹ̀yìn ọ̀rọ̀ wọ́n rí pé ìṣẹ̀ṣẹ̀ lólórí òrò láyé ìṣẹ̀ṣẹ̀ lólórí òrò níwàrún ìfagbẹ́mi lókè sọ̀rọ̀ ti pé bábẹ́ ní ìṣẹ̀ṣẹ̀ ẹni ìyá rẹ̀ ìṣẹ̀ṣẹ̀ ẹni gbogbo olúmọ̀lẹ̀ ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ọ̀sọ́dún èyí kọ́ ṣe tẹ̀mí tọmọtọmọ.